kí ni ká ti wá gbọ́ pé Ọlọ́run dá ẹ pẹ̀lú àbùdá láti dára ó wá rí àrà dá. Ẹ káàbọ̀ sórí ètò pàtàkì, ètò kí ni ká ti gbọ́. Ètò yìí jẹ́ ètò pàtàkì tí Ọlọ́run fúnra rẹ̀ tó dìídì gbé kalẹ̀ fún ìrànlọ́wọ́ ìwọ èèyàn sí ara rẹ̀, sí àwọn tó wà nítòsí rẹ̀, sí àwọn tó jìnnà sí ẹ àti sí àwùjọ lápapọ̀. Ètò kí ni ká ti gbọ́ yóò máa sọ nípa àwọn challenges tó wà ní around èèyàn àti bí a ṣe lè tap into it tí a lè mú opportunities jáde níbẹ̀. Àwọn ìṣòro táwọn kan ti ẹ̀ wò pé ìṣòro jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Sórí Ọlọ́run tó dá ìṣòro mú èèyàn ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe kí ni ó fẹ́ fi yọ àbùdá rẹ̀ jáde nínú wa. Jẹ́ mú ẹ padà lọ sí memory lane. Ọlọ́run wa nínú ọ̀pọ̀lọpọ̀ àbùdá tí Ọlọ́run ní, ìkànnì rẹ̀ à ń pè ní ọba jídára, ọba àrà. Ọba àrà ló ṣẹ̀dá ìwọ, òun ló ṣẹ̀dá èmi náà. Jẹ́ rán létí nǹkan kan nínú ìwà àwọn ìwé mímọ́ torí gbogbo ẹ̀ jọra wọn. Ìwé mímọ́ sọ wípé Ọlọ́run dá ayé àti ọ̀run nínú júùjú tí ayé àti ọ̀run wà tẹ́lẹ̀. Ó sọ wípé the earth was formless. There was nothing meaningful about the earth. But God in his creative nature, ó dá gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ tẹ̀lé, step by step. Má gbàgbé, ó wá dá èèyàn. Nígbà tí Ọlọ́run ti wá dá èèyàn yẹn, ó ṣe kí ni? Ó pọ̀ nínú àwọn àbùdá ẹ̀, ó pọ̀ sínú ara èèyàn. Ara ẹ̀ ni dídá àrà, èyí tí à ń pè ní creativity. Sórí lórí ètò kí ni ká ti máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí wọ́n rò wípé ó jẹ́ ìṣòro yẹn. Rárá, kò ń ṣe ìṣòro. Ọlọ́run mọ̀ọ́mọ̀ mú wá sí ọ̀nà rẹ láti jẹ́ kó lo àbùdá tí o ní, àbùdá dídára láti mú nǹkan rẹ̀ jáde nínú ẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ lónìí, ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ohun ni mo gbọ́ kí ni ká ti gbọ́. Wọ́n sọ pé olóòrí nǹkan kan ṣe. You're saying you are idle, you have nothing to do, you don't even know what to do. No. Má jẹ́ kó rí bẹ́ẹ̀. Nítorí Ọlọ́run tó dá ẹ, ó dá ẹ pẹ̀lú oríṣiríṣi nǹkan, oríṣiríṣi àbùdá, oríṣiríṣi àrà. Ó wá ṣe wá rí Ọlọ́run tí wá dá ẹ pẹ̀lú àrà o. Kò ní wá bá ẹ dá àrà yẹn nítorí ó ti fi sínú ẹ. Jẹ́ kí n rán ẹ létí nígbà tí ó dá Ádámù àti Éfà, the first man and the first woman, from whatever view tí wọ́n bá fẹ́ wò, ẹ bá mi wò ní sáìdì tèmi fẹ́ wò. Torí àwọn kan lè máa sọ pé kò ń ṣe Ádámù ló kọ́kọ́ dá, kò ń ṣe Éfà, nǹkan tá a wá ṣe ń bí kọ́ nìyẹn. Ṣùgbọ́n gbogbo mostly àwọn àgbáyé believe pé okay, the first man and the first woman, okay, Adam and Eve. Nígbà tó dá wọn, nígbà tó Ọlọ́run ṣẹ̀dá Ádámù lálákọ̀ọ́kọ́, ó ṣe kí ni? Ó pọ̀ àrà sínú ẹ̀. Nígbà tí Ọlọ́run dá Ádámù, ẹ má gbàgbé wípé ó ti dá àwọn ẹranko, ó ti dá gbogbo ẹ̀ tinú omi, tinú òfurufú, torí ilẹ̀, ó ti dá wọn lóríṣiríṣi. Ṣùgbọ́n pé Ọlọ́run ò fún wọn lórúkọ fúnra ẹ̀ nítorí pé ó ti pọ̀ ẹ̀bùn dídára sínú ayé Ádámù. Ó fi iṣẹ́ náà lé Ádámù lọ́wọ́. Ó fẹ́ wò pé ẹni tá a dá, èèyàn bíi tèmi tí mo dá, jẹun wo bí òun náà ṣe mọ̀ dára lọ. Ádámù wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? Ó bẹ̀rẹ̀ sí ní fún gbogbo àwọn ẹranko, gbogbo àwọn everything, gbogbo èmi ní gbogbo ewé, egbò, ìtìgbá, tinú omi, torí ilẹ̀, tó òfurufú. Ádámù bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lórúkọ. A ní ìwọ wá ń bí, ìwọ ń rí ìbákan lórí ilẹ̀, ó yẹ ejò là á mọ̀ pé ọ. Oh no, you are like okay this okay wọ́n máa ń fò, okay ẹyẹ là á mọ̀ pé. Ìyẹn túmọ̀ sí pé ó gbé attribute Ọlọ́run jáde, ìkànnì attribute Ọlọ́run tọ́lọ́run kún sínú ẹ̀, ó gbé jáde. Ìwọ wá sọ wípé ò rí kankan sí, ó wo àyíká àti àyídà rẹ, olóòrí kankan sí. Má jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀. Ètò yìí mi ò fẹ́ kó máa miss ẹ̀, nítorí lórí ètò yìí máa ṣí ẹ lójú àwọn oríṣiríṣi nǹkan tó lè ṣe, tó lè máa ṣe, tó fi wà lálàáfíà, tí àwùjọ rẹ yóò fi wà lálàáfíà, tó fi wà lálàáfíà pẹ̀lú àwùjọ rẹ. Because ọ̀pọ̀lọpọ̀ èèyàn, they are not at peace with themselves, let alone being at peace with others or even their environment. Má gbàgbé wípé gbogbo nǹkan tí wọ́n tó ń jẹ ìgbádùn ẹ̀ lónìí, àwọn kan ló ronú tí wọ́n dáhùn. Jẹ́ kí n fi ẹ̀rọ ìléwọ́, jẹ́ n fi ti ẹ̀yẹn fi ṣàkàwé. Èèyàn kan ló rò ó pé
ayé tá a mọ̀ gbé tẹlifóònù landline tá a mọ̀ gbé kalẹ̀ àbí ìrántí àwọn bàbá wa mọ̀ páwọn bàbá àti màmá wa tí wọ́n mọ̀ wò ètò yìí wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ yìí káre mú wa rántí nígbà yẹn tó yẹ pé àwọn bàbá ńlá wa ìyá ńlá wa tó bá fẹ́ pè ó níbi tó ń lọ in fact ní odidi ìlú kan ó lè má ju ẹyọ kan tó yẹ pé gbogbo wọn wà á tò tó bá wá tún pè tàbí tó ń pè èèyàn lórí kinní yẹn ẹni tó ń pè tí ò bá ìtì débi tí ó gbé bí wọ́n ṣe mọ ọdún tó bá ti di pé àwọn rí pé ẹni tí wọ́n ń pè ìtì dẹ ìlú ó yá kúrò ẹlòmíì next ẹlòmíì àwọlé àwọn kan ló jókòó náà wò pé ó yẹ kó lúkálùkù náà ṣe kíni kí wọ́n ṣe kíni kán ní ẹ̀rọ ìgbéka tiwọn ìwọ wá lórí nǹkan kan ṣe kíni ká ti wá gbọ́ pé Ọlọ́run dá ẹ pẹ̀lú àbùdá láti dára ó wá rí àràdá. Adéọlá Ayégbókìkí olóòtú ètò kíni ká ti gbọ́ ṣùgbọ́n báyìí mò ń lọ mò ń bọ̀ ó dàbọ̀.